ẹ̀yin èèyàn lé èyí tún lágbára o. Wọ́n ní kábíyèsí, wọ́n ní wọ́n lọ sí àkúrẹ́ pẹ̀lú àwọn ẹ́ńtọ́rẹ́ẹ̀jì wọn o. Wọ́n ní ìgbà tí wọ́n dé àkúrẹ́, wọ́n ní Queen Naomi wà nínú yàrá. Wọ́n ní Queen Naomi ń sunkún. ẹ̀yin èèyàn lé, wọ́n ní mọ́mì Queen Naomi, ìyá Queen, wọ́n ní kí Queen Naomi yọjú sí kábíyèsí torí wọ́n ní kábíyèsí wà nínú living room wọn. Wọ́n ní bí Queen Naomi ṣe lọ bá wọn nìyẹn. Wọ́n ní kábíyèsí sọ̀rọ̀ o pé kábíyèsí ní àwọn ò ní fún Queen Naomi ní freedom wọn o. Wípé nítorí pé àwọn nífẹ̀ẹ́ Queen Naomi. Wípé ṣùgbọ́n Queen Naomi ń reject àwọn ní gbogbo ìgbà. Wípé kí ni ẹ̀ṣẹ̀ àwọn tí Queen Naomi fi ń reject àwọn. Wípé pẹ̀lú gbogbo nǹkan tí àwọn èèyàn ń sọ kiri pé àwọn ń bẹ Queen Naomi lójoojúmọ́. Wípé àwọn ń gbọ́ gbogbo ẹ̀, wípé àwọn ò sọ̀rọ̀ nítorí wípé àwọn nífẹ̀ẹ́ Queen Naomi. Wípé ṣùgbọ́n Queen Naomi ò mọ irú ìfẹ́ táwọn ní sáwọn. Wípé ìtorí ẹ̀ ni Queen Naomi fi ń treat àwọn bí Queen Naomi ṣe ń treat àwọn yìí. Wípé Queen Naomi ní àwọn fẹ́ freedom. Wípé freedom wo ni Queen Naomi ń sọ gan-an náà. ẹ̀yin èèyàn lé, wọ́n ní bàbá wèrè ńlá láwọn ò ní fún Queen Naomi ní freedom o. Ẹ rí pé ọ̀rọ̀ yìí tún lágbára báyìí, ẹ̀yin ará ilé. Níbo la tún já sí yìí? Queen Naomi náà láwọn ò ṣe mọ́ ẹ̀. Kábíyèsí dẹ̀ ní irọ́ ni. Àwọn ò ní fi wọ́n sílẹ̀ àforí àfọ̀rùn. ẹ̀yin èèyàn lé, gbogbo àwọn èèyàn náà ń pariwo. Kábíyèsí enjoy marriage pẹ̀lú àwọn olórí. Wọ́n ń gbé wọn kiri lọ́tùn lósì. Ṣùgbọ́n bàbá wèrè ńlá ní àwọn ò lè fi Queen Naomi sílẹ̀ o. ẹ̀yin èèyàn lé, nǹkan tá a gbọ́ nìyẹn o. Allegedly, wọ́n ní kábíyèsí láwọn ò ní fún Queen Naomi ní freedom tó ń expect. Wípé nítorí kò sí èèyàn kankan tó máa ya àwọn àti Queen Naomi o. Ẹ rí pé èyí tún lágbára. Wọ́n ní kò sí èèyàn tó máa ya àwọn àti Queen Naomi o. Gbogbo wa là ń feel fún Queen Naomi. Torí Queen Naomi ní irú ayé báyìí kọ́ láwọn fẹ́. Àwọn ò kọ́ pé àwọn máa wà pẹ̀lú gbogbo àwọn ìyàwó tí kábíyèsí fẹ́ yìí. Èyí náà ẹ wo gbogbo àwọn olórí yìí, ẹ wo bó ṣe ń ṣe. Ẹ wo bó ṣe ń ṣe competition nínú palace. Tó jẹ́ pé aṣọ tó bá wọ̀ lénìí, tọ̀la ó tún máa le ju tàná lọ. Aṣọ ń paṣọ ránṣẹ́, góòdù pé góòdù ránṣẹ́ ní ọ̀rọ̀ àwọn olórí yìí. Tí wọ́n bá dẹ̀ fẹ́ tẹ̀lé kábíyèsí jáde, oríṣiríṣi powder, foundation, gbogbo ẹ̀ ni wọ́n á ti kùn sójú. Ṣá mọ nǹkan tó ń kù sísàlẹ̀? A lè sọ. A lè sọ. ẹ̀yin èèyàn lé, ṣé gbogbo nǹkan báyìí ni Queen Naomi fẹ́ máa go through pẹ̀lú kábíyèsí? Ṣé gbogbo nǹkan báyìí náà fẹ́ máa go through? Ẹ wo iye ọdún tí kábíyèsí fi sọ fún àwọn olórí pé kí wọ́n move lọ sí outside the palace ní olórí quarters. Recently la tún gbọ́ pé gbogbo wọn ti kó wá sínú palace. Tó wá di pé àwọn family elder ni wọ́n wá ń lé wọn kúrò nínú palace lẹ́yọ kọ̀ọ̀kan. Wípé kán padà lọ sí olórí quarters. Nǹkan tá a gbọ́ nìyẹn, ẹ̀yin ará ilé. Queen Naomi ní pé kábíyèsí ò ṣòótọ́ tó fáwọn. Wípé kábíyèsí ò sọ òótọ́ tó fáwọn lórí gbogbo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ nínú ààfin wọn. Wípé oríṣiríṣi nǹkan ni àwọn ń rí tó jẹ́ pé ṣàdédé láwọn ń rí. ẹ̀yin náà dẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ àǹtí wa, olóbí Queen Naomi nínú tí wọ́n fi kúrò nínú palace. Ní ìsìn, ọ̀rọ̀ pé ọ̀rọ̀ tí kábíyèsí tún sọ lẹ́yìn ìgbà tán jáde nínú ìgbélé níbi tán ti lọ ṣàdúrà, òun ló tún bí Queen Naomi nínú tó rán náà ń praise àwọn olórí ni. Queen Naomi ní ó ti sún àwọn kí kábíyèsí yọ̀ǹda wọn. Wọ́n ní bàbá wèrè ńlá ní kò síbi tí Queen Naomi máa lọ o. Nítorí pé orí àti ọrùn wọn ò lè yára wọn. Ẹ̀yin èèyàn lé. Ẹ rí pé èyí tún le báyìí. Gbogbo àwọn èèyàn náà ní rárá kí kábíyèsí fi Queen Naomi sílẹ̀ o.
kán jẹ́ kí Queen Naomi move on o, kí wọ́n lọ bá àwọn olórí tó ń kó kiri o. Bàbá Erin ńlá làwọn ò lè fi Queen Naomi sílẹ̀ o. Nǹkan tá a gbọ́ nìyẹn ẹ̀yin ará ilé. Tá a gbọ́ wọn nígbà tó ń lọ sí Àkúrẹ́ pẹ̀lú gbogbo àwọn entourage àtàwọn olóyè tí wọ́n tẹ̀lé wọn, àwọn elder. Wọ́n ní Queen Naomi yọjú sí wọn. Wípé kábíyèsí dẹ̀ ní allegedly o, àwọn ò lè fi Queen Naomi sílẹ̀. Àwọn ò lè fún Queen Naomi ní freedom tí Queen Naomi ń wá. Wípé wọn ò lè rí. Nǹkan tá a gbọ́ nìyẹn tí wọ́n ní bàbá Erin ńlá sọ. Ẹ̀yin èèyàn lé allegedly. Tá bá tún gbọ́ update a máa mú wá fún yín. A dúpẹ́ fún gbogbo etí tó ń gbọ́ wa ò ní ilé lóko àti lẹ́yìn odi. Orúkọ mi ni Mashola, Yorùbá ni a máa ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tó ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín so that tá bá ti post any gist ẹ máa rí. Ẹ má gbàgbé pé à ń ṣe advert lórí ìkànnì yẹn, kàn sí wa ní masholagistv@gmail.com. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé àdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin old subscribers àti new subscribers o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Please share this video, like and subscribe. God bless you. Mashola Gist TV, love you all.